Aláròyé máa wí o. Wàhálà dé, ẹgbẹ́ APC jáwé gbélé ẹ̀ fún sẹ́nẹ́tọ̀ Jimoh Ibrahim. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ti jáwé gbélé ẹ̀ fún sẹ́nẹ́tọ̀ tó ń ṣojú àwọn èèyàn ẹkùn gúúsù ìpínlẹ̀ Ondo, sẹ́nẹ́tọ̀ Jimoh Fọlọ́runṣọ́ Ibrahim, lórí bó ṣe pẹjọ́ tako ìkéde gómìnà Lucky Ayédatiwa gẹ́gẹ́ bí ẹni tó yege nínú ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ ọ̀hún tí wọ́n dì lógúnjọ́ oṣù kẹrin ọdún 2024 tá a wà yìí. Àwọn aṣáájú ẹgbẹ́ APC ní wọ́ọ̀dù kejì èyí tó wà nílùú Igbó Tako níjọba ìbílẹ̀ Òkìtìpupa tí ṣe ìlú abínibí Ibrahim ni wọ́n ṣe ìkéde yìí lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 15 oṣù kẹrin ọdún 2024 yìí. Àwọn aṣáájú ọ̀hún ní àwọn gbé ìgbésẹ̀ yìí nítorí ìwà àfojúdi rẹ̀ pẹ̀lú àwọn ìgbésẹ̀ tó lòdì sí ìlànà ẹgbẹ́ tó ń gbé lọ́wọ́lọ́wọ́. Ibrahim tó jẹ́ ọ̀kan nínú àwọn olùdíje 16 tí wọ́n kópa nínú ètò ìdìbò abẹ́lé ọ̀hún ló lọ pẹjọ́ tako ètò ìdìbò náà nílé ẹjọ́ gíga kan tó fìkàlẹ̀ sílùú Àbújá níbi tó ti ń bẹ̀bẹ̀ fún fífagilé ètò ìdìbò ọ̀hún èyí tó ní ọ̀pọ̀lọpọ̀ àìṣedéédé ló wà nínú rẹ̀. Kí ètò ìdìbò abẹ́lé ọ̀hún tó wáyé làwọn aṣáájú ẹgbẹ́ APC ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀. Wọ́n láwọn ọmọ ìgbìmọ̀ yìí ni yóò yanjú gbogbo awuyewuye yòówù tó bá súyọ láti inú ètò ìdìbò náà. Kété tí wọ́n sì ti parí ètò ìdìbò ọ̀hún làwọn olùdíje bíi mélòó kan ti mú ẹjọ́ lọ sínú ìgbìmọ̀ kòtẹ́milọ́rùn yìí. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu gbogbo àwọn tó lọ ṣe ni wọ́n da ẹjọ́ wọn nù tí wọ́n ní kò lẹ́sẹ̀ nílẹ̀ rárá. Lẹ́yìn èyí ni alága ẹgbẹ́ APC lórílẹ̀‐èdè yìí Abdullahi Ganduje pé gbogbo àwọn tó kópa nínú ètò ìdìbò náà sí ìpàdé pàtàkì kan l'Àbújá tó sì pàrọwà sí gbogbo wọn láti fọwọ́ wọnú. Ó ní kí wọ́n gba àbájáde ètò ìdìbò abẹ́lé náà kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ayédatiwa tí wọ́n kéde pé ó yege kí ẹgbẹ́ àwọn lè rọ́wọ́ mú nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà. Ṣùgbọ́n ó dàbí ẹni pé ààbọ̀ ìpàdé Àbújá kò tẹ́ Ibrahim lọ́rùn, léyìí tó mú kó lọ pẹjọ́ sí kóòtù kan l'Àbújá níbi tó ti ń bèrè fún pé kí wọ́n fagilé ètò ìdìbò abẹ́lé náà tàbí kí wọ́n yọ orúkọ ẹgbẹ́ APC kúrò nínú àwọn tí yóò kópa nínú ètò ìdìbò gómìnà tó ń bọ̀ lọ́jọ́ 16 oṣù kọkànlá ọdún 2024 yìí nítorí kò sí ètò ìdìbò kankan tó wáyé níbikíbi lógúnjọ́ oṣù kẹrin yìí. Àwọn mẹ́ta nínú èyí tá a ti rí ẹgbẹ́ APC, àjọ elétò ìdìbò àti Ayédatiwa fúnra rẹ̀ ní Ibrahim pè lẹ́jọ́. Ọjọ́ Ìṣẹ́gun Túsídéé ọjọ́ 14 oṣù karùn-ún yìí ní kóòtù fi ìgbẹ́jọ́ àkọ́kọ́ sí tí adájọ́ kóòtù ọ̀hún sì pàṣẹ lẹ́yìn òrẹ́yìn fáwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pè lẹ́jọ́ láti tètè wá ọ̀nà àti fèsì lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ní kíákíá. Lẹ́yìn gbogbo atótónu yìí ni adájọ́ sún ìgbẹ́jọ́ míì sí inú oṣù kẹfà tó ń bọ̀ yìí. Olúṣèyẹ Iyíadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.